ọ̀tá ọdún mẹ́ta kò tó wọn à ń kàn lóògùn. Bákan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta kò má tó ohun tá à ń gbára lé. Ṣé ẹ mọ̀ ni mò ń bọ̀ Ọlọ́run ọba Elédùmarè kábíyèsí rẹ̀. Ẹ̀rù ògo Ọlọ́run bà mí kábíyèsí Elédùmarè. Ẹ̀rù ògo Ọlọ́run bà mí. A tún ti dé sórí ètò lọ́jọ́ tèmi Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ ń wò mí lájàbalẹ̀ Prince Daniel Samuel, ẹ ṣé Adégòkè Sunday Odùgbèmí, ẹ ṣé mo dúpẹ́. Ọmọ ológo ti dé Arabu Ṣọlá méjìlá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàpàtà akúrúmáṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ mo dé tògótògó. Ẹ̀rù ògo Ọlọ́run bà mí kábíyèsí Elédùmarè. Ọlọ́run ọba tó ní ògo lọ́dọ̀ tó ń pín ògo fẹ́ni báwo ọmọ ológo yìí ti dé Arabu Ṣọlá nígbìdá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ní ọ̀tá ọdún mẹ́ta kò tó ohun tá à ń kàn lóògùn. Bákan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta sẹ̀ kò tó ohun tá à ń mú lọ́rẹ̀ẹ́ ìjìnlẹ̀. Ọ̀rẹ́ ọdún mẹ́ta kò tó ohun tá à ń gbára lé. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ mo tún ti dé. Ṣebí èmi náà kúkú ni èmi náà ọmọ yín ni àbúrò yín olólùfẹ́ yín ẹni tẹ́ ti mọ̀ bí ẹni mowó náà kúkú ni Arab Ìṣọ̀lá mẹ́kídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yàn jẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ wọ́n tún ti dé sórí ètò lọ́jọ́ tèmi ètò gbogbo ètò tó borí ètò tó ju gbogbo ètò lọ Ẹwà Yorùbá lórí ẹ̀rọ ayélujára Facebook Abdulrauf Abiodun Ìlọ lórí Facebook ẹ máa wò live and direct. Bákan náà tá bá parí ètò ẹ sì tún máa gbádùn wa bákan náà. Èmi náà kúkú kọ́ Ọlọ́run ọba mà ní Ọlọ́run ọba tó dá mi Ọlọ́run ọba tó dá yín Ọlọ́run ọba tó dá gbogbo wa ẹ gbádùn wa jù lẹ́ni bàbá já ti ṣe sí ẹ ṣáà ti bá wa gbà bẹ́ẹ̀ ẹ bá wa gbà bẹ́ẹ̀ àní kí a fi léyìí ká tó fi bẹ̀rẹ̀ ètò ṣebí nínú Ramadan ẹ gbádùn wa dáadáa ẹ gbádùn wa bó ṣe wù yín lórí Ẹwà Yorùbá nínú Ramadan. Gbogbo ìlànà tá a lò nínú ìgbà yẹn a fi pe àkíyèsí wa sí ohun tó tọ́ kí ọmọ Yorùbá máa ṣe pàápàá jùlọ ọmọ Yorùbá tó jẹ́ mùsùlùmí ká má fi mùsùlùmí àti ẹ̀ṣà Yorùbá ká má polúkúrú muṣu ẹ̀. Àwọn ẹ̀wà tó dáa ó ń bẹ nínú Ẹwà Yorùbá àwọn ẹ̀wà tó dáa ó ń bẹ nínú Islam. Àwọn tá a bá jọmọ Yorùbá àtàtà tá a jọmọ Yorùbá gidi tá a wá tún jẹ́ mùsùlùmí kí ló wá ná wa tá a lè ṣe Islam gẹ́gẹ́ bó ti tó àti bó ti yẹ òun la bára wa ṣe
nínú oṣù Ramadan tàbí ṣe ẹwà Yorùbá nínú Ramadan. Kí Ramadan tó dé ńkọ́ báwo la ti ń ṣe? À ń ṣe ẹwà Yorùbá, àwa kálákàsílẹ̀, àwa jù sórí ìkànnì wa lórí YouTube Arab Ìlọ̀ TV, ibi tá a ti ń pè àkíyèsí wa sí pé ká máa subscribe, ká máa jẹ́ ọ̀kan lára àwọn alátìlẹyìn wa níbẹ̀ ní gbogbo gbà lóòrèkóòrè a máa ń jù síbẹ̀. Ṣùgbọ́n ní báyìí omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú ẹ̀, omi tuntun ti rú sẹ̀, ẹja tuntun ti wẹ́. Ọ̀gá mi àgbàlagbà àwọn náà ń wò mí lájà balẹ̀, ẹ ṣé mo dúpẹ́. Ọ̀gá mi Adélẹ́yẹ Emmanuel Olúṣọlá, ẹ ṣé gan, ọmọ bàbá Adéògo, ẹ máa pè wọ́n lọ́mọ bàbá Adéògo. Ọ̀gá mi àgbàlagbà, ẹ ṣé. Ní báyìí àwa kálákàsílẹ̀ mọ́, àwa máa wò wá ní àjà balẹ̀, a máa wò wá lájà balẹ̀. Kí ló ń pè lájà balẹ̀? Bá a ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ máa wò ó, tí àwọn olóyìnbó ń pè ní live and direct. Ẹ máa wò wá, ẹ máa comment, ẹ máa pàkíyèsí wá sí, àdúrà wa gbà. Ẹ ṣé mo dúpẹ́. Ẹwà Yorùbá lẹ́tọ̀, ètò lẹ́wà Yorùbá nínú oṣù Ramadan kan lélẹ́yìí o, ní gbogbo ìgbà, lásìkò kásìkò, ní gbogbo ọjọ́ ìsinmi, ní dédé aago 5 lẹ́ẹ̀ máa gbádùn wa. Kí la mú wá lọ́jọ́ tèní? Kí la fẹ́ fi bára wa sọ̀rọ̀ lọ́jọ́ tèní? Àní kí la fẹ́ pàkíyèsí wa sí lọ́jọ́ tèní? Mo ti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo ní ọ̀tá ọdún mẹ́ta kò tó ẹni tá à ń kàn lóògùn. Ọ̀tá ọdún mẹ́ta kò tó ẹni tá à ń kàn lóògùn. Èèyàn ń bẹ́ẹ̀ ṣọ̀tá, ó dẹ̀ ti mú sínú, ó ti rí gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé kò lè jẹ́ nǹkan kan fún ẹ mọ́, kò lè wúlò fún ẹ mọ́, o ò lè rá àǹfààní kankan lára ẹ̀ mọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá tàtà, mo ń bọ̀ ẹjẹ́ tó dọ̀tọ̀dọ̀ Saidi, má tàgbà mọ́lẹ̀ Olúfimọ́. Àwọn tẹ̀lé tí wọ́n kí ló hápùn, wọ́n ti mọ̀ pàrágùn náà ni. Gbogbo wa ní ìgboro ti mọ̀ kí ló hápùn. Àpapọ̀ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbàgbà tó wá dẹ̀kun kedere. Ọmọdé tàgbà wà jẹ́ dòdò ni wa. Ẹ jẹ́ dòdò ṣẹ́ wa. Ṣèbí alátúmọ̀ sí mọ̀mọ́dé ti endorse mi. Láwáláwá ìsáìlì àgbàgbà ti endorse mi. Wọ́n ní wọ́n nítorí pé wọ́n ló kọ́. Èmi náà kọ́ lọ́wọ́ bá ní. Lóòótọ́ ẹ ti endorse mi, Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀, àmọ́ èmi náà kọ́ lọ́wọ́ bá ní. Nítorí pé àgbẹ́kẹ̀lé ẹnikẹ́ni àyàfọ́ lọ́wọ́ bá Subhanallahi wa ta'ala. Wọ́n ní wọ́n nítorí pé wọ́n ló kọ́ o. Tọmọdé tàgbà ló jẹ́ dòdò ni wa. Tọ́ba ní kí lọ́la ní gbòòrò pé ta lómi ìlú títì. Ẹwà Yorùbá ni. Gbogbo ilẹ̀ ti gbọ́ nípa pèdèpèdè Arab Ìṣọ̀lá, Megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ ti gbọ́ nípa ẹ. Ọba ní kí ló lọ ní gbòòrò, kí ló lọ ní gbòòrò, kí ló lọ ní gbòòrò pé ta ló mi ìlú títì o. Gbogbo wa la ṣàgbọ́ pàṣàdé lọ pàápàá ọba kọrin. Àní ẹ ti gbọ́ nípa wa Arab yìí náà níṣẹ́. Ẹni ò bá mọ kí ló má bùn òun ẹjọ́ oyé wọn wọ́n rà ń gbà. Kẹ́polongo lọ́tún, kẹ́polongo lọ́sí, kẹ́pariwo. Ẹ polongo, ẹ máa share, ẹ máa share, bẹ́ẹ̀ tí ń wò bẹ́ẹ̀ tí ń lọ́fẹ̀ẹ́, ẹ máa share ẹ. Arab ti dé. Kí ló má bùn òun ẹjọ́ oyé wọn wọ́n rà ń gbà o. Kẹ́polongo lọ́tún. Adeleke Abdulhamid Adéyínká, ẹ ṣé mo dúpẹ́. Àní ẹ máa share, ẹ polongo ẹ, ẹ polongo ẹ. Mo pẹ́ tó lókì ní má pàdé èkúté o. Ẹkùn bá yọ tó ṣe kò kẹ́kùn. Kò sí kiri lẹ́yìn kan fi ò yọra wọn. Tó bá di bí sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ̀rù bà mí. Èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀, tí mo gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹ́pọ́n, ọ̀rọ̀ gangan wá mú mi tẹ̀ kọ̀kọ̀rọ̀. Tọ́lọ́kì ní má pàdé èkúté o. Àwọn epo kéékèèké máa yá sáré àṣà. Wọ́n á sá ni. Tàmọ̀tẹ́kùn bá lọ tó ṣe kò kẹ́kùn. Ọlọ́run. Kò sí kiri lẹ́yìn kan fi ò yọra wọn. Àfi ká fìrù jọra wa, ká fọ̀rọ̀ jọra wa, ká fọ̀rọ̀ kíra wa, ká fọ̀rọ̀ pèdè fúnra wa. Ìbàdàn ni rí o, torí Ìbàdàn ni mí náà ṣe máa ń kiri. Ìyájẹ́ pé ìjẹ́ ìkara o. Ṣùgbọ́n tí má bẹ́ẹ̀ jẹ́ pé kí ṣe bí ti sọ wẹ́wẹ́ o. Mo jẹ́ pé onírun mo fẹ́ràn ìdákọ̀ọ́gọ́. Ẹ̀gbádùn lèmi ní Yewa lèmi. Torí Ìbàdàn ni rí o. Yewa lèmi. Ìbàdàn májá o. Ìbàdàn ni mí náà ṣe máa ń kiri. Ìyájẹ́ pé ìjẹ́ ìkara o. Ṣùgbọ́n tí má bẹ́ẹ̀ jẹ́ pé kí ṣe bí ti sọ wẹ́wẹ́ o. Mo jẹ́ pé onírun mo fẹ́ràn ìdákọ̀ọ́gọ́. Ó ṣé mo dúpẹ́ Saidi Òṣùpá, Megida sọ̀rọ̀sọ̀rọ̀ yìí náà ni.
èmi ọmọ oníṣàgá òkúmàsí ọmọ ahéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́ mẹ́ta ní ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ọmọ Yéṣùfù bá ń gbóṣe ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn lábẹ́ ọba wa Abdulateef Akànní ọlọ́fin àdìmúlà àti ìlú adóodò kábíyèsí bákan náà nílé màmá tó bí mi lọ́mọ èmi lọ́mọ ìgbé ìgbẹ́sà ọmọ abágúnjẹbọ má barọ̀run ọmọ ilẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dàn àmìrò èsè ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkì ṣọṣọrọ bomi ọmọ olúbàmẹ́sì ọmọ àjànà ńlá lóde ègbé ìyá mi alájà ìyá arab ẹ̀gbọ́n àjànà rò fún gbogbo gbẹ̀sà káfàtà àwọn èmi kan náà yìí ń ọmọ owó dé iye wa owó dé ẹ̀gbádò lábẹ́ ọba wa Reverend Sunday Matthew arẹ́bígbadé àkọ́kọ́ ọmọ Akíndélé ọba tó ní bẹ̀rù Ọlọ́run bá púpọ̀ láìpẹ́ láì jìnnà ẹ rí lórí ìkànnì yìí tí mo fẹ́ jù síbẹ̀ àwọn ewì tí mo ṣe fún ọba wa kábíyèsí tí wọ́n pé ọdún 10 lórí ìtẹ́ bàbá ńlá wọn màá jù sórí ìkànnì yìí lórí Facebook yìí gbogbo alẹ́ gbọ́ lẹ́gbàdùn rẹ̀ láìpẹ́ láì jìnnà mo ṣì ń bọ̀ aníkílá mú wá fún wa lọ́jọ́ tèmi ọ̀tá ọdún 3 kò tó ẹni à ń kàn lóògùn ẹni tó ti rò pọ̀ tẹ́ ẹni tó ti rí gẹ́gẹ́ bí ọ̀tá má kó gbogbo ìgbésí ayé ẹ má kó kúrò lọ́dọ̀ ẹ̀ má kó kúrò àwọn olórin kan ní wọ́n sọ pé èṣù tá a bá ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ kọjá ó sàn ju áńgẹ́lì tá a gbúrò ẹ lọ ọ̀tá tó fojú hàn ìyẹn ṣẹ́ pẹ́rẹ́ tọrẹ bí ọ̀tá ló ṣòro jùlọ ọ̀tá tó ti mọ̀ pọ̀ ta ẹni wàá ti mọ̀ bí tó ti máa ṣọ́ra fún wàá ti mọ̀ pé eléyìí ló fẹ́ eléyìí ni ò fẹ́ kò tó ẹni tó yẹ kókó wá kàn lóògùn tó bá ti kàn lóògùn tó bá pa ó lè ra àǹfààní ẹ̀jẹ̀ mọ́ láyé ó tún kábàámọ̀ gbẹ̀yìn ayé tiẹ̀ náà ni lágbájá dàmí lóògùn nù máa fọ́ lẹ́yìn kò tó sọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá tó yọrantí kò tọ́ sí lágbájá ó ṣẹ̀mí sẹ́ mo gbọ́dọ̀ dá sẹ̀ríà fún mo gbọ́dọ̀ make sure pé gbogbo ohun agbára tó ń bẹ ní kápá tèmi náà mo gbọ́dọ̀ lólé lórí ó mọ Ọlọ́run Ọba ni nítorí pé tó bá mọ Ọlọ́run Ọba tó dá ẹ lójú dáadáa wípé ìwọ náà ń ṣe Ọlọ́run Ọba Elédùmarè tó gbà pé ò ń ṣe Ọlọ́run Ọba Elédùmarè nítòótọ́ ò ní gbìyànjú láti sọ pé o fẹ́ ṣe àìdá fún ẹni tó ṣe àìdá sí ẹ ó fà á sí kóòtù Ọlọ́run Ọba ó filẹ̀ pẹ̀lú kádàrá gbèsè ayé ẹ̀ kádẹ̀ fàràn sí kóòtù Ọlọ́run Ọba wàláhì ó ní agbára púpọ̀ jù yìí wípé kí èèyàn kó sọ pé òun fẹ́ gbẹ̀san lọ ọba àwọn ìjọba ayégun ò faramọ́ pé òun fẹ́ gbẹ̀san tẹ́bi tọ́lọ́ òun fẹ́ faramọ́ rẹ̀ ẹ̀yin tèmi tẹ́ ń wò mí lájà balẹ̀ àtẹ̀yin tèmi tẹ́ ẹ fẹ́ wò mí lẹ́yìn tá a bá ṣe tán tá a bá parí ètò yìí tẹ́ ẹ tún padà máa wò wá lórí ìkànnì yìí lórí Facebook yìí Abdulrauf Abiodun Ìlọ Facebook yìí tàbí ẹ fẹ́ wò wá lórí YouTube ní Arab Ìlọ TV tẹ́ bá lọ fẹ́ lọ subscribe fún bẹ́ẹ̀ bákan náà gbogbo ẹ̀yin tèmi tẹ́ ẹ bẹ nínú agboolé Arab Megida Fans Club gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ tẹ́ ẹ máa wò wá ń bẹ̀ lórí WhatsApp kágbé àṣà àti ṣe Yorùbá lárugẹ ẹ máa wò wá ń bẹ̀ ẹ máa bá wa pàdé ń bẹ̀ gbogbo ẹ̀yin tèmi pátápátá àti rí lórí WhatsApp káàkiri tẹ́ ẹ ti wò wá gbogbo yín pátápátá mo kún dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé lẹ́yìn Ọlọ́run Ọba Elédùmarè ẹ̀yin náà ló kú kàn ẹ̀yin lẹ̀ ń gbé wa lárugẹ àníyín ní àti gọ́nigọ́ni gbogbo yín náà lẹ wúlò ọ̀tá ọdún 3 kò tó ẹni àákàn lóògùn ẹ má torí pé lágbájá yọ ọ̀tá ní níṣẹ́ tí ire kan bá ń bọ̀ fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ Yorùbá ò kì í ṣe ẹ má dènà ẹ má tó bá dènà ẹ tó bá fi lè dènà ẹ ire ńlá tó ń bọ̀ fún wọn náà Ọlọ́run bá lè dènà ẹ ire tó ń bọ̀ fún àwọn ọmọ ẹ Ọlọ́run lè dènà ẹ kí ló kó wá ń jọrọ ẹ lánàá fún kí ló ń darẹ láàmú fún fi sílẹ̀ pẹ̀lú Ọlọ́run Ọba tó bá rí gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ tó bá jẹ́ òun ló jẹ̀bi ẹ fàálẹ́ kóòtù Ọlọ́run lọ́wọ́ sẹ́ẹ̀ fàálẹ́ kóòtù Ọlọ́run lọ́wọ́ má gbẹ̀san fi sílẹ̀ bó ti mọ tiẹ̀ ṣe ewu ló ṣe yẹn ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe làákàyè láti ronú lórí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń bá wa sọ yìí Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá láti iléeṣẹ́ Arab Communication Studio ẹ ṣé mo dúpẹ́ inú wa dùn ayọ̀ wa kún àríbá ti ṣe bẹ́ẹ̀ láti lọ́nà gbígbà ẹ jẹ́ ìyálé àwọn onítèmi.
Ọlọ́run lè fẹ́ kó yẹn fẹ̀rí sẹ́nu ẹ̀ ṣùgbọ́n dídí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o. ẹ ṣé mo dúpẹ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ ẹ tí ì rí nǹkan kan nítorí pé Ẹwà Yorùbá lórí Facebook a máa wò live and direct àkọ́kọ́ wa rèé tá a ṣe a ní ìta ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń ka sílẹ̀ ni tá a wá jù sáwọn ibi tó yẹ ká jù sí àwa ti dé kì í ṣe pé kólókó má roko kì í ṣe pé kólódò má rodò ibikíbi tẹ́ bá ti wà tẹ́ tí ń wò wá ẹ ṣáà ti rọra gbẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín kẹ́ gbèsè ọ̀kan bẹ̀ kẹ́ máa ṣiṣẹ́ yín lọ kẹ́ sì máa wò wá kẹ́ máa gbọ́ wá ẹ máa gbádùn wá jù ọmọ mi àtàtà àbúrò mi pàtàkì èèyàn mi gan gidi ọmọ ṣòbó èdè orúkọ èyí mi understand díẹ̀ ní o jẹ́ kí n pè é bí mo ṣe pè é o jẹ́ n pè bẹ́ẹ̀ torí pé o ti kóòdù ẹ̀ inú mi dùn kódà nígbà tá à ń ṣe Ẹwà Yorùbá nínú Ramadan bó ṣe ń fọ́lù wa ní tó ń tẹ̀lé wa wà lálùbáríkà ò ní kàbùkù láéláé àwọn òbí ajére ẹnu àdùn wọ́n wá jẹ́ kí n yálé ẹni mi àtàtà èèyàn mi pàtàkì olólùfẹ́ mi gan gidi tó fẹ́ mi dénúdénú tó fẹ́ gbogbo ètò tí mi Arab bá ti ń ṣe tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà láàyè káàyè ẹ̀yin èèyàn mi tẹ́ bá fẹ́ lọ sí hajj tàbí umra ẹ má yàbí méjì o ẹ má yàbí méjì rárá ọ̀dọ̀ Al-Atik ní kẹ́ lọ Al-Atik ní kẹ́ lọ nítorí pé tí wọ́n bá kó yín rìnrìn àjò kì í ṣe pé mò ń sọ ọ̀rọ̀ ẹnu lásán mi ò tí ì lọ sí hajj ṣùgbọ́n pẹ̀lú ojúrò Ọlọ́run bá ìjọ́kíjọ́ tí hajj bá fẹ́ yá Al-Atik ni máa bá lọ inshallah ṣùgbọ́n mò ń sọ pẹ̀lú ìdánilójú pé Al-Atik tẹ́ bá bá Al-Atik lọ sí hajj ẹ̀ ní kábàámọ̀ nítorí pé kí ni àwa ti ṣe ìwádìí lọ́tún lọ́sì láwọn tó bá Al-Atik lọ sí hajj tí wọ́n dẹ̀ ròyìn dáadáa nípa Al-Atik ebi máa sọ pé àwọn míì wọ́n á lọ pé wọ́n lọ sí hajj nígbà tí wọ́n bá dé láti hajj tó bá ní alájí ẹ káàbọ̀ Ọlọ́run onífẹ́lẹ́ ìjà ṣùgbọ́n nípa ni wọ́n má ṣàdúrà bẹ́ẹ̀ fún mi ò lọ sí hajj mọ́ tẹ́ bá wá bè lọ́wọ́ pé kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ wọ́n á sọ yí pé ìhun táwọn bá pàdé níbẹ̀ kò dẹrùn ìnilára yẹn pọ̀ ti pọ̀ jù ìnilára tó táwọn bá pàdé níbẹ̀ ti pọ̀ jù kódà àwọn ò lè ṣe àṣepé iṣẹ́ ń bẹ̀ kò sí ìtọ́jú tó péye níbẹ̀ nítorí díẹ̀ yìí wọ́n ti rò pé bẹ́ẹ̀ bí gbogbo wọn ṣe rí ni àwọn ò lọ sí àjìmọ̀ àwọn ti lọ àkọ́kọ́ tó jẹ́ pé dandan tọ́lọ́wọ́n bá sọ ṣùgbọ́n ní tó bá bá Al-Atik lọ sí àjì á ní ẹ̀ṣẹ́ àwọn bá mi gbàdúrà kọ́lọ́ má ṣe lè láṣẹ mọ́ fún mi o kọ́lọ́ má ṣe lè láṣẹ mọ́ fún mi nítorí pé orí gbádùn tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Al-Atik ò ní mú ẹ lọ ò ní bá Al-Atik lọ sí àjì kó wá dé kó wá kábàámọ̀ burúkú láyéláyé a ti gbọ́ confam lẹ́nu àwọn tí ó jẹ́ pé wọ́n ti bá Al-Atik lọ àwọn tó mọ Al-Atik délédélé tí kìí ṣe ẹ̀kọ́ tí kìí ṣe kejì ẹni tó lọ lọ́dún yìí ẹni tó lọ lọ́dún tó kọjá lè bèrè lọ́wọ́ wọn ò dẹ̀ ní ṣíìtì ẹ pẹ̀lú owó tó bá san Al-Atik ẹ bá wọn rìnrìn àjò ẹ ní kábàámọ̀ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹ bá wọn dòpọ̀ ẹ ṣé mo dúpẹ́ èyí tẹ́ ń wò mí lájà balẹ̀ Ọbádìtàn òtítọ́ lójú ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé àmín ẹ ṣé gan ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Al-Atik 080 34 06 9272 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 080 34 06 9272 ẹ pé Al-Atik kẹ bá wọn dòwò pọ̀ kódà kó má jẹ́ àjìlẹ̀ fẹ́ lọ ẹni ìrìn àjò tó nǹkan ẹ fẹ́ rìn ẹ pé Al-Atik ẹ ní kábàámọ̀ pẹ̀lú àṣẹ tọ́lọ́wọ́n bẹ Elédùmarè Al-Atik travels and tour wọ́n wà ní amj bus stop láàrin yẹn tẹ́ bá ti dé amj bus stop between amj bus stop sí alákòókò láàrin yẹn ẹ bèrè wọn bẹ̀ ẹ bá wọn pàdé bẹ̀ wọn ò ní já ẹni tàn mọ́ gbogbo ẹnikẹ́ni tá ẹ bá gbọ́ tá a bá kéde lórí ètò yìí àwọn tá a ti ṣèwádìí wọn dáadáa ni tí ò sí wàhálà pẹ̀lú ẹ̀ ẹ ṣé mo dúpẹ́ èèyàn mi pàtàkì Aṣíwájú Ọlátúnjí Bẹ́yù Ibrahim ẹ ṣé gan àwọn náà ń wò wá lájà balẹ̀ ẹ ṣé Ọlọ́run á dúró tẹ̀yìn náà gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bẹ ní Nàìjíríà àtẹ̀yin tẹ̀ ń bẹ ní òkè òkun gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé inú wa dùn àyẹ̀wò akún Al-Atik iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà ni iléeṣẹ́ tí kò ṣe fọwọ́rọ́ ti sẹ́yìn nínú pé à ń kó ní rìnrìn àjò Òṣùpá mo tún gbádùn ẹ̀ náà jàre ọ̀tá ọdún mẹ́ta sẹ́ẹ̀ kò tó ẹni tá à ń kàn lóògùn ọ̀tá ọdún mẹ́ta kò tó ohun tá à ń kàn lóògùn ẹ̀yin tèmi. Ọlọ́run yóò dá abẹ́
ṣe ohun tí ò dá sí máa dòṣùpá. Bẹ́ẹ̀ni kan bá ṣe ohun tí ò dá sí máa dẹ́ni kan. Kò sí bá ṣe fẹ́ ṣe tá ò lè lè máa ṣe. a lè sọ pé ká má ṣẹra wa àwọn àtẹnu wọn ń jà wọ́n sì ń parí ẹ̀. Ìjẹ́ lójú rẹ̀ ò máa rò kó tán. Ọlọ́run lè fẹ́ kó o yẹ fẹ̀rí sẹ́nu ẹ̀. wàláì bẹ́ẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níṣẹ́ ẹ̀ tí rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí rí nǹkan kan bẹ́ẹ̀ ni ibi gíga láyé títí wà oṣù àjò pẹ̀tà láǹtakùn bá wàláì láti bí dèdò ó máa tún takùn lọ dádó bẹ́ẹ̀ ni. wàdó àwáyé àtún máa tàwé lọ. ó ṣe mo dúpẹ́ Saheed Òṣùpá àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ẹ máa sọ ní gbogbo ìgbà yìí pé ìbà fáwọn tó ti ń pèdè káwa tó pèdè ìbà fáwọn tó ń pèdè lọ́wọ́lọ́wọ́ ìbà fáwọn tí ó tún máa pèdè lẹ́yìn tiwa àwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni èmi ẹ máa sọ pé pèdèpèdè yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè a pèdè ara lára Ìṣọ̀lá mídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Aisha Akíntọ́lá Abdulsalam àwọn náà ń wò wá lájà balẹ̀ ẹ ṣé mo dúpẹ́ inú gbogbo wa ló máa dùn. Bákan náà bá ṣe sọ pé ọ̀tá ọdún mẹ́ta kò tó ẹni à ń kàn lóògùn ẹ má gbàgbé o wípé ọ̀rẹ́ ọdún mẹ́ta gan kò tó ẹni tá à ń gbára lé ọ̀rẹ́ ọdún mẹ́ta gan kò tó ẹni tá à ń gbára lé tó bá ń báyàn jà ìwọ èèyàn mi tó bá ń báyàn jà gbìyànjú láti fi ààyè ọ̀rẹ́ sílẹ̀ ìjà yìí máa parí tíjà yìí bá lọ parí gbogbo ohun tó ti sọ sílẹ̀ gbogbo wà tó ti wù sílẹ̀ á màmá rántí ìgbẹ́ kínkín létí àwọn gbẹ̀gìrì bójú bá kó ń bẹ ọkàn ò ní kúrò ń bẹ ọkàn ò ní kúrò ń bẹ ìwọ tó wá jẹ́ pé ó wá wà nípò ọ̀tá pẹ̀lú yàn ó ti dá ọ̀rọ̀ bólẹ̀ ó ti sọ̀rọ̀ ọ̀rọ̀ àti ó ti sọ gbogbo àti tó tọ́ àti ohun tí ó ti sọ sí tọ̀hún tíjà bá parí ńkọ́ tẹ́ bá ń jẹun lọ́wọ́ tó bá rántí oúnjẹ yẹn aṣọ àná ò ti yó kí ló dé mélòó tí jẹbi àná ò ti yó ọ̀rọ̀ tó sọ sí ló rántí. Bákan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta sẹ́kọ̀ọ́ tóun tá à ń gbára lé ẹlòmíì kó bí kíta pápá jùlọ àwọn obìnrin yẹn àwọn obìnrin ló kọ́mọ̀ fún jù ọkùnrin tẹ̀ máa ń pa ẹnu mọ́ díẹ̀díẹ̀ gbogbo ọ̀rọ̀ ìgbésí ayé ọkọ ẹ ẹni tó ti bẹ́ ẹ níkọ̀kọ̀ rí àtẹni tó ń kí ẹni àkọ́kọ́ wàá tó fún ọ̀rẹ́ wàá ti sọ gbogbo ìgbésí ayé ẹ wàá ti sọ fún irúfẹ́ onítàn tíjà bá wá ṣẹlẹ̀ tó bá jẹ́ ẹ náà bá jẹ́ ẹni tó ní làákàyè tó wá nìyẹn ọ̀nà òdì ló ń lò sí àwa máa fi bú ẹ torí pé tó bá búyàn ní dídùn ògùn náà wá kíkan á fi bú ẹ pé èbú tó bóun yìí ó tàun lára bóyá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bóyá àléébù kan wà lára ẹ̀ tí gbogbo ayé ti rí pé àléébù ni tó ti wọ̀n pa àléébù ni kò sí bíbò ń bẹ̀ ó wá fi bú ó wá tọ̀ṣí àti ó dùn tí kì í ṣe irú tèmi báyìí tó yẹ pé kò sí èbú tó máa bú mi tó máa dùn mí èbú wo ló fẹ́ bú mi tó fẹ́ dùn mí kó tẹ̀ tó bú mi mo ti búra mi èbú yẹn wá dùn ayé àkúrò pé àṣírí ẹ̀kọ́ tiẹ̀ wà ní kápá mi òun náà kàn yọ lu ẹni pagam wá dùn ẹ́ á dùn ẹ́ wégun ara nítorí pé o ti túra ẹ sílẹ̀ fún ọ̀rẹ́ ọdún mẹ́ta ó ti nà tán fún ó ti là tán fún ó ti ṣe gbogbo nǹkan fún ó ti gbogbo gbèsè ayé ẹ̀ ló ti kólé lọ́wọ́. ẹ jẹ́ ká wà very careful ẹ jẹ́ ká wà ká ṣọ́ra gidigidi. bàbá tí ń ní ọ̀rẹ́ ẹ má jẹ́ ká gbé gbogbo ara lé ọ̀rẹ́ kódà ẹbí gan ò ṣeé gbé gbogbo ara lé mo sọ nínú ètò mi kan wípé ṣẹ́ràn ó ní ẹni tó ń jẹ́wọ́ fún kódà nínú àwo rẹ́kọ̀dù mi tó ń bọ̀ lọ́nà mo tún fún àwọn èèyàn lámọ̀ràn lórí ẹ̀ pé ṣẹ́ràn ò ní ẹni tó ń jẹ́wọ́ fún ṣẹ́ràn tó fẹ́ jẹ́wọ́ fún yẹn farabalẹ̀ kẹ́ gbọ́ dáadáa o fẹ́ jẹ́wọ́ fún ṣẹ́ràn nítorí pé aburú lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀ràn tó fẹ́ lọ dá yẹn wàhálà kan lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀ràn tó fẹ́ lọ dá yẹn kódà mí lè mẹ́mi lọ ṣùgbọ́n rú ẹni tó jẹ́wọ́ fún yìí ló máa ṣe àkóyọ lórí ẹ̀ ìwọ tó fẹ́ dáná yẹn wọ́rúfẹ́ ẹni tẹ́jọ wà ní láàyè ọ̀ràn yẹn tó yẹ pé kò sí ọ̀nà tó máa fi gbà bu ẹ tí òun náà ti ní irú ẹ̀ lára òun ni kó o ṣẹ́ràn fún tó bá jó ní ṣìnà ní ẹ ló fẹ́ lọ ṣe ṣìnà níbì kan ẹni tó jó ní ṣìnà ẹgbẹ́ ẹ sọ fún pé àlàyé mi mo máa ti rí ẹran kan tí mo fẹ́ lọ mú mọ́lẹ̀ mi ò ní ṣìnà dá o mi ò ní sọ pé ṣìnà dá o ṣùgbọ́n kó jó ní ṣìnà ní ẹ
ṣùgbọ́n kó má bàa kó àwọn ará ilé sí wàhálà tí wàhálà bá dé bẹ́ẹ̀ lọ́rùn àwọn èèyàn sì máa pe àkíyèsí pé ó máa sọ fún mi pé òun lọ bí báyìí ìgbà tó bá ti wá ẹ̀ tó ń rí bẹ́ẹ̀ kódà tó o bá fẹ́ ní o fẹ́ fi ọ̀rọ̀ ẹ àṣírí kan bóyá nǹkan kan dé sí ẹ lọ́wọ́ nǹkan fẹ́ dé sí ẹ lọ́wọ́ lọ́mọ àjẹká bọ́ lórí burúkú dò pọ̀ o dẹ̀ fẹ́ kó broadcast ẹ̀ fún everybody ṣùgbọ́n o fẹ́ nẹ́nìkan tó fẹ́ sọ fún jẹ́ kí ẹni tó fẹ́ sọ fún yẹn kó jẹ́ ẹni tó ní jù ẹ lọ kó jẹ́ ẹni tó ní nǹkan yẹn tó ní jù ẹ lọ ìyẹn ló máa dáa jù kò ní lè heavy kò ní lè jowú ẹ ó ti ẹ̀dá ká máa jowó ara wa níbi tó dáa pé alágbájá wọ́n ṣe kọ́ báyìí fàpẹ̀rẹ̀ nísìn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ ètò yìí èmi ò lè sọ pé mi là kọ́kọ́ tó kọ́ ètò lórí Facebook báyìí àìdẹ̀gbẹ́jìnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ bí ẹ̀bá dẹ̀gbẹ́jìnà àríbi tó ti ń fodó òbílẹ̀ jẹun ibi tó ju tiẹ̀ làdé ni o lè níwọ̀n lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò kan wọ́n ti ń ṣe ó ṣeéṣe kán ti máa ṣe kán tó bí ẹ gan òkè káàtì ẹ pẹ̀lú ayélujára ò tí ì jáde ńgbà yẹn àwọn kan ti lè máa ṣe kò tí ì jẹ́ dọ́dọ̀ tiẹ̀ ni ṣé nìsín nítorí dé yìí owó kọ́là kọ̀kọ́ àárín ló fẹ́ wà àárín òun ló fẹ́ wà tí ẹni tó wá jẹ́ pé tó rí pé eléyìí ju ẹ lọ nídìí kíní yìí òun ni kó fi ọ̀rọ̀ yẹn tó létí tó bá fọ̀rọ̀ yẹn tó létí ọ̀rẹ́ mi pàtàkì ó ṣe mo dúpẹ́ ń wò mí lájà balẹ̀ ọmọ yáyá ọláyímíká kẹ́hìndé èjìrárá àsokùn ó ṣe mo dúpẹ́ ń wò mí lájà balẹ̀ ẹ ṣe gan ó ṣe ó tún sàmì ó ní èmi ẹ̀kan kọlà bàkẹ́ méjì pọ̀ ẹ ṣe mo dúpẹ́ àdúrà gbogbo wa ló máa gbà inú wa dùn ayọ̀ wa kún ṣẹ́nà gbọ́dọ̀ lẹni tó ń jẹ́ fún lóòótọ́ ṣùgbọ́n gbogbo inú ẹ̀ kọ́ ló máa nàtọ́ fún yàn àtẹni tó fẹ́ àtẹni tí ò fẹ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ inú ẹ̀ ló máa làtọ́ fún wàá tiẹ̀ máa ṣẹ́ díẹ̀ kan kù nítorí ọjọ́ ọjà nítorí ọjọ́ ọ̀dágìrì nítorí ọjọ́ ọ̀dágìrì ẹ̀ nílé jẹ́ kó yẹ kọ́lẹ̀ máa yọ láti máa fi búra yín àní ọ̀tá ọdún mẹ́ta kò tó ẹni tá à ń kàn lóògùn àní bákan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta kò tẹni tí à ń gbé ara lé tá à ń dáyà dé pé ọ̀rẹ́ mi ni kò lè dà mí ta lọ̀rẹ́ ó dénú ẹ̀ ni ṣé gbàgbọ́ ṣe rí ni ìfẹ́ ṣó ṣe rí ìfẹ́ ṣó ṣe rí ṣé ìṣẹ̀fẹ́ gbá ìfẹ́ ó ṣe gbámú ni ọkàn wa nífẹ̀ẹ́ ọkàn nífẹ̀ẹ́ ọkàn ní ìfẹ́ wa ló wà ẹlòmíà máa dẹ́rìn sí ẹ a máa fẹ́yìn sí ẹ a máa ṣe dáadáa sí ẹ tí ó túmọ̀ sí pé ó nífẹ̀ẹ́ ni wọ́n bímọ lé mi òun yọ̀ ó ti nífẹ̀ẹ́ náà àwọn ọmọ ìyá mi ni kò lè dà mí aláìláì kò lè dà mí tí ó nífẹ̀ẹ́ náà kó mọ̀ bóyá ó nífẹ̀ẹ́ bóyá àwọn ti wà kan sí tó ń bínú tàbí kò nífẹ̀ẹ́ o mọ̀ náà níwọ̀ntúnwọ̀nsì bàbá ń ṣe ọmọ ń ṣe bàbá ìyá ń ṣe ọmọ ń ṣe ìyá ọkọ ń káwáṣà sọ pé ọkọ tàbí aya kọ́ máa ṣera wọn pàápàá jùlọ ayé tá a wà yìí pàápàá jùlọ ní ayé tá a wà yìí tá a bá ní ọ̀rẹ́ ẹ jẹ́ ká máa nínú nǹkan bíi mẹ́wàá tí a bá fi fún ní 50 nínú ẹ̀ 5 nínú ẹ̀ nínú mẹ́wàá ká fún ní 5 kó mọ̀ nípa ẹ̀ tó bá mọ̀ nípa 5 yẹn a jẹ́ pé o trust ẹ̀ o ti gbẹ́mi le jù tó o bá wá ti pé o tiẹ̀ kò sọ pé o gbọ́dọ̀ nẹ́nìkan tó gbọ́dọ̀ mọ àwọn yá mú márùn tó kù ní amúfẹ́ lómi má kó mẹ́wàá lé nìyẹn lọ́wọ́ àwọn tó ń sọ pé next of kin tí wọ́n bá fẹ́ tó bá lọ sí owó báǹkì tàbí pé téèyàn bá kú pé ẹni tó lè jẹ́ next of kin ṣé àwọn kó wọn fi lé lọ́wọ́ kó tó di pé ó kú wọn jẹ́ kó mọ̀ pé òun ni tó bá ti mọ̀ pé òun ni ó mọ ìfẹ́ tó ní sí ẹ̀ lóòótọ́ ọmọ bíbí ó lè jẹ́ ọmọ bíbí inú ẹ̀ ó lè jẹ́ ìyàwó ẹ̀ ìfẹ́ tó ní sí ẹ̀ ò mọ̀ tó bá lọ túra lẹ̀ fún tọ́ pé ìwọ tí máa kú tán wọ ní next of kin tó bá pa ẹ́ dànù lóòótọ́ ẹnìkan ń pa ẹnìkan gẹ́gẹ́ bí ìgbàgbọ́ mùsùlùmí ṣùgbọ́n lẹ̀ Yorùbá ò ní gbàgbọ́ nítorí pé ẹwà Yorùbá là ń ṣe à ń rírò dáadáa òkodoro ọ̀rọ̀ mi ni wípé ọ̀tá ọdún mẹ́ta kò tó ẹni tá à ń kàn lóògùn tó bá ní ọ̀tá má bàá jẹ́ má rí pé o lè ráǹfààní kan lọ́dọ̀ ẹ̀ mọ́ má ronú bẹ́ẹ̀ rárá ọ̀kan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta kò tẹ́ni tá à ń gbára lé má ronú pé kó wá rí ọ̀rẹ́ kan kó wá sọ pé gbogbo nǹkan tó gbèsè ayé mi pátápátá mo fẹ́ fi lé lọ́wọ́
má ronú bẹ́ẹ̀ o ìwọ̀ntúnwọ̀nsì lè lónú ọbẹ̀ ló mọ́ bẹ́ẹ̀ dùn o bó bá buyọ̀ sọ́bẹ̀ tó bá pọ̀ jù o lè jẹ o tí ò bá tó o lè jẹ o tó bá depo sọ́bẹ̀ tó bá pọ̀ jù yóò dẹ̀ láàmú tí ò bá tó yóò dẹ̀ láàmú ìwọ̀ntúnwọ̀nsì ní gbogbo o bó bá ní ọ̀rẹ́ mọ bó ṣe máa bá ṣe tó bá ní ọ̀tá mọ bó ṣe máa bá ṣe. àwọn ẹlòmíì wọ́n bàlùmọ̀ tí àwọ̀ kan bá ti dé láàrin ìwà àti wọn bíi títí báyìí gbogbo òṣòro ìgbésí ayé ẹ náà máa tú síta fáwọn ẹni tí ò mọ̀ pa ẹ̀. ẹlòmíì gan wá pa bọ́lọ̀ wọn bá ṣe dẹ́ á tún máa fi yẹpẹrẹ á máa fi yẹ̀yẹ́ ẹ á máa fi yẹpẹrẹ á máa fi yẹ̀yẹ́ ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. àwọn ẹlòmíì àsọra wọn di ẹ̀kìrì ọlọ́run bí ìgbà tó jẹ́ pé wọ́n ti rí ọ̀la ẹ bí pé wọ́n ti rí ọ̀la wọ́n ti rí pé ìwọ yìí ò lè jọmọ tó lè là tàbí tó lè lu láyé mọ́. wọ́n máa kódà ẹlòmíì alánú gbàgà á rí ẹni rí pé ìwọ yìí ìbànújẹ́ ló fẹ́ òbí ẹ̀ ọmọ wo ló máa gbọ́ gbólóhùn yẹn pé lágbájá kan pé òun jẹ́ bànújẹ́ kódà ó kílẹ̀ àgọ́ pé ìbànújẹ́ ló jẹ́ fáwọn òbí inú ọmọ yẹn ò ní dùn torí kò wù ú náà bẹ́ẹ̀ èyàn ò dẹ̀ mọ́rú nǹkan bá padà wá ṣẹlẹ̀ sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe bóun náà ṣe wà láyé kò tí kù ó dẹ̀ mọ́ ẹ̀ tí kù ó bímọ sílẹ̀ kò kú òun ò tí kù ó dẹ̀ tún bímọ sílẹ̀ ó dẹ̀ tí lè mọ nǹkan tó ṣe lè ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ kó wá lanu gbàgà bí ẹnìkan jẹ́ ìbànújẹ́ ó jẹ́ ìbànújẹ́ fáwọn òbí ẹ̀ bóyá nítorí condition tó wà bóyá torí àìlówó lọ́wọ́ bóyá torí àìríṣe ṣùgbọ́n torí ìfẹ́ bẹ́ẹ̀ náà o lè rírúfẹ́ ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀ nítorí pé tó bá ní àgàgà kó jẹ́ ní tẹ́tijọ́ wà tipẹ́ ni tó bá wò gbèsè ayé ẹ̀ ó ṣeéṣe kó ti ṣoore kan fún ẹ rí àfi kó yá mójú kúrò ńbẹ̀ kó yá dà á sí lára kó fà á sí kóòtù ọlọ́wọ́n bá nítorí pé ọgbọ́n òkà gbangba mi ó lè jágbà ní ó lè jọ ọmọdé ó pàdé àgbàlagbà lọ́nà ní kò gbà nímọ̀ràn bóyá ó ṣí èrè dàgbà ní òmò náà bóyá ó síwín dàgbà ní òmò bóyá ọkàn tí ẹ rí ní pé orí ní rí èèyàn ní bóyá kò gbádùn nítorí kékeré tó lè lanu gbàgà sọrú yẹn jáde sọmọlàkejì ẹ pé ẹnìkan jẹ́ ìbànújẹ́ fáwọn òbí ẹ nítorí kọ̀ǹdíṣọ̀n tó wà bóyá torí àìríṣẹ́ ẹ tó dẹ̀ ń búyàn náà dà ó ṣeéṣe kó jẹ́ pé ẹni tó ń búyàn náà kó jẹ́ pé òun gan tiẹ̀ tó wá wọ́ọ̀sì ju tẹ́ni tí tẹ́bí lọ. ṣùgbọ́n ẹ̀yin èèyàn mi ara ohun tá à ń sọ ni pé ọ̀rẹ́ ọdún mẹ́ta kò tó ohun tá à ń bára lé ìwọ ti lè rẹ́ni gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ pélé yóò lè dà mí kó fi wà láyé kẹ́ẹ̀túnlẹ̀ kó yẹn wá lanu irú yẹn kó fi sọ̀rọ̀ sí yàn pé Abdulgani Olùsànyà ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run wò mí lájà balẹ̀ ẹ ṣé àdúrà gbọ́ ló máa gbà ẹ ṣé púpọ̀ ó ti rí gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó máa dùn ẹ́ ó máa dùn ẹ́ wọ́gun pé ẹni yìí tó jẹ́ pé gbogbo nǹkan ni mo fi fẹ́ gbogbo nǹkan ni mo fi jì gbogbo mo lè kú torí ẹ̀ mo lè gbọ̀ tá nítorí ẹ̀ kó wá lanu bẹ̀ kó sọ pé ọmọ ìbànújẹ́ ọwọ́ ni ó bá ṣẹlẹ̀ wàhálà wo ni ó bá ṣẹlẹ̀ kí ni ó bá dé àríyànjiyàn wo ni ó bá ṣẹlẹ̀ tí wàá lọ gbólóhùn yẹn fún irúfẹ́ bẹ́ẹ̀ ṣé ó lè dùn wọn nínú tó bá ti rántí tó bá parí ẹ̀ fún igan ìgbẹ́ títí lẹ́jà gbogbo gbẹ̀gìrì bí mo ṣe sọ lẹ́ẹ̀kan tójú bá kóńbẹ ọkàn lè kóńbẹ àgàgà kó jálá tẹnumọ́ ló bá pàdé ará òkú kì í ránró a máa yọ lu ẹ̀ nígbà tó bá parí ẹ̀ àwọn ọmọ bàríjẹ́ ọjọ́ òun náà rèé o alihamudulilayi mo ti kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú orin tí mo kọ́ fi wọlé ògo ẹ̀rù Ọlọ́run bá bà mí ẹ̀rù Ọlọ́run bá ó bà mí ọba ológo ọba tó lògo ọba tó ní ògo ọba tó ń fúnni lógo ọmọ ológo ní Arabu Ṣọlá mọ̀ ni ọmọ ológo ni pẹ̀lú ògo tọ́lọ́run bá ó máa hàn sí gbogbo wa pátápátá agbára Ọlọ́run bí Elédùmarè. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá láti iléeṣẹ́ Arab Communication Studio ẹ ṣáà ti máa gbádùn wa lóòrèkóòrè lórí ẹ̀rọ ayélujára Facebook ni WhatsApp ni YouTube ni ẹ máa gbádùn wa lórí YouTube wa ẹ lọ síbẹ̀ kẹ́ subscribe náà ní jáde lówó rárá ẹ ṣáà ti tẹ subscribe yẹn kẹ́ pọ́lọ́jà tí ẹ lè kẹ́ like wa kẹ́ send ẹ káàkiri káwọn èèyàn kan darapọ̀ mọ́ wa kẹ́ like ẹ ṣé mo dúpẹ́ Arab ìlọtí ẹ lọ síbẹ̀. ọ̀tá ọdún mẹ́ta ọ̀gbẹ́ ni à ń kàn lóògùn òun la fi bá wa sọ̀rọ̀ lọ́jọ́ tìní bákan náà ọ̀rẹ́ ọdún mẹ́ta kò tó ohun tá à ń gbára lé
kò tó ohun tá à ń gbára lé. gbogbo ẹni tẹ́ bá ń wo ètò wa ẹni pé ńgbà tá à ń ṣe ẹwà Yorùbá nínú Ramadan láwàní la wé láti fi jọ tàwọn àfáà láwàní ń la wé láti fi jọ tàwọn àfáà àti wá padà sórí ẹwà Yorùbá gan ní pọ́nbélé àti wá padà sórí ẹwà Yorùbá pọ́nbélé àti lo ṣéènì Yorùbá ẹ̀gbà ọwọ́ ti Yorùbá. bó tilẹ̀ òkògun ayé le tó ẹ jẹ́ kọ́kọ́ wá sinmi lọ́lọ́wọ́n ba ọlọ́wọ́n ba nìkan ló lè gbà yàn. ẹ jẹ́ kọ́kọ́ wá sinmi lọ́lọ́wọ́n ba ká má ní bẹ̀rù ẹnikẹ́ni àfọlọ́wọ́n ba nìkan ṣoṣo. gbogbo ẹjẹ́ tí ń wo ètò wa yìí ní gbogbo ìgbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá à ń wo ìta nǹkan sílẹ̀ tá à ń jù sórí àwọn ìkànnì wa ẹ rí i pé àwọn ìyàtọ̀ pẹ́ẹ́kẹ́ wọn kan wà ń bẹ̀. Abọ́láńlé ọmọ Gbọ̀nlàwẹ̀ Abọ́láńlé ọmọ Gbọ̀nlàwẹ̀ ọmọ wọn ní ṣẹ́rí oṣù Àkẹsàn pẹ̀lú ògo tọ́lọ́wọ́n bẹ Elédùmarè ẹ rí i pé tá a bá ti ń ṣètò ó máa ń kéwì nínú àwọn ìwà Yorùbá wa tá à ń ṣe kí Ramadan tó bẹ̀rẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́wọ́n bá gbogbo yín pátápátá ìṣá ti máa bá rántí ẹnu àdúrà ó máa tó di ìyàwó ọ̀sìnkú láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run bá ẹ má bá rántí ẹnu àdúrà Ọlọ́run bá kó bá a dúró tì í àtọkọ àtìyàwó láṣẹ Elédùmarè. ó ṣeéṣe ká máa bá lọ bẹ́ẹ̀ nínú àwọn ètò yìí ká máa pè kóun náà ṣe máa kéwì fún wa ṣùgbọ́n kí ẹ mọ̀ pé tí èèyàn bá ti ṣe ìyàwó ìgbésí ayé ẹ máa tún yàtọ̀ ìwà tó ń bábọ̀ tó máa yàtọ̀ ìlànà tó ń gbàbọ̀ máa yàtọ̀ torí pé wọn àtọkọ ẹ̀ tó máa jókòó wọn á tún plan ní láìfù wọn tó bá jẹ́ pé ìgbàláyé ti máa wà tá a máa kéwì fún wa lórí àwọn ètò yìí a máa gbọ́ láìpẹ́ agbára Ọlọ́run bẹ Elédùmarè kọjá ti ṣe ìyàwó kọ́ ṣe láyọ̀ àtàlàfíà pẹ̀lú òkúta Ọlọ́run bá gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbádùn ewu ẹ̀ sì máa kọ̀ntínú láti máa gbádùn ẹ̀ lọ lágbára Ọlọ́run bá tọ́nà bá rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run bá dúró ti wá gbogbo bíi tíbi tábàjá ti wà ká máa bá àánú Ọlọ́run bá pàdé. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa adúpẹ́ púpọ̀ adúpẹ́ Àjàní Akéwì Àdínì àfáà mi Abdulrauf Jimoh Ọlọ́run bá dúró tì wá àdúrà wa gbà àwọn náà ń wò wá lájà balẹ̀ ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ̀lé pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o inú wa dùn ayọ̀ wa kún pẹ̀lú ògo t'Ọlọ́run aago 5 la máa bẹ̀rẹ̀ ètò yìí ẹwà Yorùbá ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ Sunday ẹwà Yorùbá ní dédé aago 5 mo rọ̀ wá ẹgbẹ́ ìpolówó yín wá fún wa ẹgbẹ́ ìpolówó yín wá káfi tiwa káfi gbé tiyín lárugẹ ṣẹ́rí ètò tá à ń ṣe yìí lórí ẹ̀rọ ayélujára yìí kò sígbà tí wọn ò lè gbọ́ kò sáyè tí wọ́n wà tí wọn ò gbọ́ kò sí ọjọ́ tí wọn ò lè gbọ́ ìgbàkígbà àsìkò kásìkò ibikíbi náà ti lè gbọ́ tá a bá wá polówó lórí ẹ̀ báwo ni wọ́n ṣe ní gbọ́ báwo ni ò ṣe ní wúlò fún èmi àti ẹ̀yin tẹ́ wá polówó níbẹ̀ ẹgbẹ́ polówó yín wá fún wa káfi tiwa káfi gbé tiyín lárugẹ ẹ sì ní kábàámọ̀ pé wá polówó lórí ètò wa ẹ ní kábàámọ̀
tó bá jẹ́ lórí rédíò ni ó dà bẹ́ẹ̀ ṣùgbọ́n máa fún yín láago tẹ́ ẹ gbọ́ tó bá ti fèlè aago yẹn ò tún lè gbọ́ mọ́ tó bá jẹ́ lórí tẹlifíṣàn ni wọ́n á fún yín láago tẹ́ ẹ gbọ́ ètò yín ìkéde yín tẹ́ ẹ bá ti yẹ lórí aago yẹn níjọ́ yẹn ṣe mọ̀ pé ẹ tún nílé gbọ́ mọ́ ó dà bẹ́ẹ̀ ó rẹwà bẹ́ẹ̀ ṣùgbọ́n báyé ṣe ń yí la máa báyé yí ṣùgbọ́n lórí ẹ̀rọ ayélujára yìí tá a bá ti kéde fún wa ìgbàkígbà ẹ lè sọ fáwọn èèyàn gan pé ẹ lọ gbọ́ ìpolówó wa lórí ètò báyìí ẹ lọ sórí YouTube báyìí ẹ lọ sórí ibi báyìí ẹ gbọ́ ìpolówó wa tàbí táwọn èèyàn bá tún gbọ́ tí gbogbo àjù orí Instagram orí YouTube orí everywhere àtàjù síbẹ̀ ẹni tí ò gbọ́n bí kan á gbọ́n bí kan lórí Facebook ẹ gbé ìpolówó yìí wá ẹ sì pè wá fún ọ̀rọ̀ àmọ̀ ẹ pè wá kẹ́ fún wa lámọ̀ràn ẹ pè wá fún ìpolówó yín ẹ pè wá fún MC kódà kó jẹ́ lórí tẹlifíṣàn lẹ ti fẹ́ ṣe polówó lórí rédíò lẹ ti fẹ́ ṣe polówó ẹ pè wá àní dáín lágara ẹ sì ní kábàámọ̀ pé bá wa dòwò pọ̀ 070 31 84 51 26 070 31 84 51 26 tàbí 081 700 65 700 081 700 65 700 ẹ lè bá wa sọ̀rọ̀ lórí Facebook ẹ lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ẹ sì lè pè wá direct ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan inú wa dùn ayọ̀ wa kún ẹgbẹ́ polówó yín wa o a máa retí polówó yín o a máa retí polówó yín o gbogbo èèyàn ọ̀gá mi pátápátá tẹ́tí ń pèdè kémi tó máa pèdè tẹ́tí ń sọ̀rọ̀ kémi tó máa sọ̀rọ̀ nítorí pé màmá sọ pé pèdèpèdè yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè pẹ̀lú ògo t'Ọlọ́run bá àdúrà wa gbà ẹ ní jábọ́ láéláé àwa náà àní dẹni àná àwa náà àga Ọlọ́run àgbà wa náà ga warafahana man kana aliya gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àfà ẹ ṣé mo dúpẹ́ gbogbo ọmọ owó dé pátápátá owó dé iye wa lọ́nà dìrókò àwọn kan tó pé owó dé dìrókò owó dé iye wa lọ́nà dìrókò kì í ṣe owó dé dìrókò owó dé iye wa lọ́nà dìrókò gbogbo yín pátápátá mo kí lábẹ́ ọba wa Reverend Dr. Sunday Matthew Akindele Adébígbadé àkọ́kọ́ olùtìlú owó dé iye wa gbogbo yín mo kí pé akúpalẹ̀mọ́ ti ọdún mẹ́wàá àti ẹ̀kúnáwó ni a ti bẹ̀rẹ̀ akúnáwó ni gbogbo ọjọ́ kìí ṣọjọ́ kan lábẹ́ fi ṣe akúnáwó ti ọba wa tọ́pẹ́ ọdún mẹ́wàá lórí àléfà bàbá wọn lẹ́yìn ikú ọba wa Bìsíríù Táíwò Olówógbadé àkọ́kọ́ tí a wá jẹ ọba míì àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ọba ìlú Owódé ò ní dàrú èmi á máa sọ pé ìlú Owódé tó jìnnà síná tó súnmọ́ àlùjọ náà gbogbo àwọn ohunkóhun tó lè jẹ́ kátàkátà rọrùn ohun tó bá ń bẹ́ẹ̀ Ọlọ́run ọba kó bá palẹ̀ mọ́ àwọn tó lè máa da àlàáfíà Owódé láàmú kọ́nà bá mú wọn kúrò ìrọ̀rùn àlàáfíà ayọ̀ la fẹ́ nílùú Owódé tí ọlá ń bẹ́ẹ̀ fọkànbalẹ̀ ń bẹ tí owó tún bẹ́ẹ̀ bó bá wá Owódé wàá rí tó bá wó Owódé ní Ọlọ́run wàá rí Owódé iye wa lọ́nà díroko mo kí gbogbo apẹ́ àkú ìnáwó náà àkú ayẹyẹ náà yóò túbà yóò túṣẹ àsìkò ọba wa Adébígbadé àmásìkò náà sí dáadáa o tọ́ba wa dàgbà tí wọ́n dògbò ìlú Owódé náà ti ní bàjẹ́ lágbára Ọlọ́run bí Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin ọ̀dọ́ Owódé iye wa pátápátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó yẹ kó dé gbogbo yín ni mo kí ẹ kú akitiyan àdúrà wa gbà inú wa dùn ayọ̀ wa kún ẹ ṣé púpọ̀ ẹ ṣé o gbogbo ẹ̀yin ìyá lọ́jà gbogbo yín mo kí ẹ kú ìnáwó náà Ọlọ́run àdúró ti wá Owódé ò ní bàjẹ́ ẹyẹ máa ké bí ẹyẹ eku á máa ké bí eku ọmọ ènìyàn á sì máa fọhùn bí ọmọ ènìyàn nílùú Owódé iye wa lásìkò ọba wa Adébígbadé ọmọ Akíndélé ọba wa tó ní bẹ̀rù Ọlọ́run ọba púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tèmi ànígbàwòrán gẹ́gẹ́ ká má forí ẹ̀tì síbì kan a kò sí níròkun kọ́lọ̀sà kó má fàbọ̀ fẹ́lẹ́ bùté mo lo àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi èèyàn mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi ọ̀nàrẹ́bù Kọ́láwọlé Wàsíù mo bolúwa dúró KLM aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá láti Ìpókíà Yewa South Constituency mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ara
ipò kí ayé wa South continent wọn ní ká dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀ ẹ kú gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ń ṣe ní gbogbo ìgbà kò tí ì tán síbẹ̀ ọlọ́run ọba yóò sì máa fún yín ṣe àdúrà yín àgbà ẹ má gbàgbé ẹ̀yàn mi o tẹ́ bá fẹ́ lọ sí Al-Atik ní kẹ́ bá lọ Al-Atik Travels and Tours orúkọ mi ò yí padà èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Arab Ìṣọ̀lá mikida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe èèyàn jẹ ẹkùn ọkọlà bàkẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀n sẹ́yìn ní tipọ́n tọrọ gangan wá mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀ ẹ ṣé mo dúpẹ́ àdúrà wa gbà ẹ ṣá máa gbádùn wa ní gbogbo gbà Arab Communication a ò ní disappoint yín ẹ ṣé púpọ̀ àní èmi a máa sọ pé adúró má ṣiṣẹ́ nínú orí gbà èyíkéyìí tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ yóò kù dáa lọ́jọ́ kan ẹ ṣé púpọ̀ bye for now ó tún di lọ́jọ́ Sunday ọjọ́ mẹ́jọ ní dédé aago 5 ẹ ṣé.